Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alárò kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ni gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ̀sí fi ń wò wá kò ní fọ́, etí tẹ̀sí fi ń gbọ́ wa kò ní di. Ajíbádé Emmanuel náà ni orúkọ ti tèmi, oníròyìn yín. Àkórí ìròyìn tí mo dẹ̀ mú wá fún yín lónìí ni ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ líle sí àwọn ọkọ̀ tí kò ní plate number ní Ogun State. Àṣẹ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àgbáyé káàkiri ìpínlẹ̀ náà láti dojúkọ àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí wọn kò ní plate number. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe sọ, ìgbésẹ̀ yìí wáyé lábẹ́ àṣẹ olórí gbogbo ọlọ́pàá orílẹ̀-èdè náà. Ó sì jẹ́ láti mú ààbò le sí fún nípa fífi ìrọ̀rùn fún àwọn agbófinró láti mọ ọkọ̀ kọ̀ọ̀kan dáadáa àti láti dènà àwọn ọ̀daràn tí ó ń lo ọkọ̀ láti ṣe ìwà ọ̀daràn. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Bọ̀dé Ọ̀jájúní ti pàṣẹ fún gbogbo àwọn olórí agbègbè ọlọ́pàá àti àwọn ẹ̀ka pàtàkì láti gba ọkọ̀ tí kò bá tẹ̀lé òfin wọlé kí wọ́n sì ṣe ìwádìí tó yẹ gẹ́gẹ́ bí òfin ṣe sọ. Àwọn ọkọ̀ tí wọn kò ní àṣẹ pàtó láti fi àìsàn hàn nìkan ni a yọ kúrò nínú ìgbésẹ̀ yìí. Ọlọ́pàá ti rọ àwọn awakọ̀, àwọn oníṣòwò ọkọ̀ ojú pópó àti gbogbo ọkọ̀ láti rí i dájú pé ọkọ̀ wọn ní plate number tó bófin mu tí a fúnni láṣẹ tí ó sì hàn gbangba. Wọ́n tún ṣàlàyé pé ìgbésẹ̀ náà kì í ṣe láti yọ àwọn aráàlú olóòtítọ́ lẹ́nu bí kò ṣe láti mú agbára ìdènà ọ̀daràn, ìwádìí ẹ̀sùn àti ààbò gbogbo ènìyàn pọ̀ sí. Àṣẹ ọlọ́pàá náà tún fi dá àwọn ará ìlú ìpínlẹ̀ lójú pé gbogbo àwọn ọlọ́pàá tí a yàn fún iṣẹ́ yìí ni a tún máa fún wọn ní ìtọ́sọ́nà láti ṣiṣẹ́ pẹ̀lú wa lọ́nà ọmọlúàbí, ìbọ̀wọ̀ àti ní ìbámu pẹ̀lú òfin. Báwo la rí mọ̀ fún ìròyìn títí tòní? Ẹ ṣé tẹ́ ṣe ń pa àkàlọ́. Ó dàbọ̀. Jígí Alárò. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣòwò ní Jígí Alárò TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ń gbogbo aláya òkè? Ẹ̀rù bà mí. Èmi náà sọ pé kí n fi hàn ọ́ ni. Mo ti wò lálẹ́ àná mọ́júmọ́. Ẹ̀yin náà ti wò. Mo gbọ́ mo ní ẹ jẹ́ rí àwọn tá a tún fẹ́ sọ pé a máa polongo fún ìyànfẹ́ ti wò. Mẹ́nu lè lọ jáde. Wàhálà ìwọ́n ti wò. Ẹ ti wò. Ẹ̀yin yẹn wa káàkiri bí ti ọwọ́jà ìkànnì yìí ti ń fẹ́ dé ẹ̀rí. Bàbá ló ti wò yìí. Kí ló wá ṣẹ̀yìn màmá náà? Tẹ́yìn ní òní wò. Kí ló ṣẹ̀yìn brọ́dà? Kí ló ṣẹ̀yìn sísítà? Ẹ lọ wo bàtà bàbá mi, ó ti jáde, ó ti wà ní Jígí Alárò TV báyìí. Ẹ lọ wo, ẹ wo bàtà bàbá mi tá à ń wò yìí. Kí ló ṣẹlẹ̀ sí bàtà bàbá mi? Ta ló jogún bàtà bàbá mi? Kí ló ṣe bàtà bàbá mi gangan? Ẹ wo ẹnu ọgbà ròyìn o, Jígí Alárò ni ẹ ti lọ wò. Bẹ́ẹ̀ni o, bàtà bàbá mi. Ó ti jáde o sórí ìkànnì Jígí Alárò TV. Ẹ wo, mo fẹ́ kẹ́ wo, kẹ́ subscribe, kẹ́ comment, kẹ́ ẹ wo. Ọmọ àtúgbò sí ayé rẹ rọ. Bàtà bàbá mi now showing. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìran.
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.